tí a ṣe jùbọ́ tí gbogbo ibà lè máa ṣe bẹ́ẹ̀ ò bá dáa tí pásítọ̀ kan bá tó wá mú wàásù òfo ẹ lé dànù bọ́ bó ṣe lù yẹn kò dáa yes kò yẹ kó lù ẹni tí ò múra láti bá ìjà you don't need to beat him because he's not a kid okay but bó ká ní pé o kàn jágbe mọ́ tó lé dànù wípé ó yá mi ò fẹ́ rí ẹni bí ó yá bí Chris kọ́ lọ́ máa wàásù òfò wọn nínú yàrá wọn ìwàásù tó fi bá wọn bàbá alábàbá yín jẹ́ but lílù tó lù yẹn mi ò lọ́wọ́ sí yẹn go against it it's not good so tí àyè bá sì wà fún ẹ láti bẹ arákùnrin náà kó bẹ pé kó má bínú bọ̀ kó má wá sí kọ́pọ̀n dẹ̀ má kó wá sùn that's all gbogbo nǹkan ló ní ètò bó ṣe lù yẹn ó fi àjẹ́ nìyẹn tó bá gba iwájú ta ìkọjá tó bá ń wàásù tí wàásù yẹn ò bá pè ẹ kó wá sọ fún yín pé hello Mr. Man I don't want to hear you oya get out tó bá sì dúró náà ẹnu náà lè máa fi sọ but instead of you to beat him ẹti action yẹn ti pọ̀ jù ó ti wà overdose ó ti bọ́ sí kan mi so if you are here tó bá sì lè dá arákùnrin yẹn mà tọ́lọ́ kó tọrọ àforíjì lọ́wọ́ ẹ̀ ó ní kó má bínú tí owó bá wà lọ́wọ́ ẹ̀ kó compensate ẹ̀ ó fi rọ̀ nínú because ọlọ́run lè torí ti kan bẹ́ẹ̀ yẹn ó lè bínú sí ẹ̀ ọlọ́run hate pé kán rẹ́ èèyàn jẹ you have done a good job you don't send anybody but this thing that you do today okundẹ káàtó bó ṣe lé yẹn inú mi dùn sí o pé kó má wàásùn lọ́jọ́ Sunday kó má wà anybody má gbọ́ wàásùn wèrè mọ́sẹ̀ ẹ̀rọ̀nùpọ̀ àdá ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ ìjọba ọ̀run òfòwò ni ìjọba ọ̀run rádaràdà wo ló kù sí dẹ̀dẹ̀ ẹ̀rọ̀nùpọ̀ àdá Jésù fẹ́rẹ̀ dé Jésù bọ̀ kò ní fẹ́ dé alágbára bọ́lá ìwàásù tó ti báyà àwọn bàbá alákú bàbá yín jẹ́ nìyẹn àwọn ìwàásù rédírí ẹ má máa gbọ́ mọ́ so but ẹ má lu anybody bó ṣe lù lẹ́ẹ̀kan bó bá lulẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣé wàá sọ pé tó ipò wá wàásù fún ẹ ló ṣe lù no that is what I go against.